36. You see it very well. Don't let anybody deceive you. Anything condemn on Timbelo or let or die. In Tony Nole or Burudun Tiwo Nilo Yellow. Ẹ kú dédé àsìkò yẹn lára wa. Wálé Aburú náà kúrò kọ. Mo wá láti wá béèrè fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn lé Odídẹrẹ́ fún àwọn ọ̀rọ̀ kan tó tẹnu ẹ tí ẹ níyàn jáde ságun ọ̀dọ̀ àwọn bàbá àti Alóde Olúyọ̀lé. Torí pé ìdálù ìṣèlú eégún ní gbowó Òde Òṣogbo atọ́kùnrin sí ìgbà tí bò mí. Irú èmi ní ìsìn ọmọ èṣù ni mí. Ọwọ́ èṣù wọn ti tọrọ mi. Èṣù Wálé Aburú náà kò mọ̀ jẹ́. Bó ló ti á ṣe é ṣe fún ẹnìkan láti wá mú nǹkan kan wá ńlá náà ti kàn pa. Ọwọ́ á máa wálé lọ́rùn pé kí èmi ó fi láàlú ògiri òkú bàbá tèmi lẹ̀. Kí n fi èṣù lẹ̀ kí n tẹ̀lé Jésù. Bó ló ṣe ṣe é ṣe fẹ́nìkan láti mú nǹkan kan wá ńlá náà ti kàn pa. Wọ́n sọ nú ẹ̀sìn tí yín tẹ̀ ń sìn kan pé ẹ má bú ẹ̀sìn wọn o. Kí wọ́n mọ̀ bá bú ẹ̀sìn wọn. Tòní mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò. Orúkọ tèmi padà Ọmọbùrè Owó ayé kò tọ́ òun ni èmi ń jẹ́. Wọ́n sọ ìgbà kọ́ rèé tí ó ń bá wa wo ètò wa, máa rẹ̀ pé kẹ́ bá wa subscribe sórí YouTube channel wa, ẹ bá wa like, ẹ bá wa share, bẹ́ẹ̀ sì ni ẹ bá wa tẹ̀lé sọ́bẹ̀. Kẹ́lẹ̀ jẹ́ ní àkọ́kọ́ tí máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wa fún yín lọ́kànjọ̀kan. Kí ló ta tún wá fún wa lónìí? Kí ló tí a tún fẹ́ fi hàn wá lónìí? Ẹ̀yin náà pé lórí ayé kò tọ́ tàmọ̀ sí the true must told. Àwa ò kí èèrà tí kò bá ní ọmọ nínú. Lónìí ń ta tún wá fún yín èmi àti àjọjẹ gbádùn ẹni. Kó tó di pé a bọ̀ sí àgbàmì tó ń wà ìbílẹ̀ kan sí pé ẹ ṣètò yìí pẹ̀lú àwọn ẹbí, ọ̀rẹ́, ará. Àwọn náà ó rí ẹ̀kọ́ kan léyìí tí wọn yóò kọ́ lórí ètò tòní. Ẹ jẹ́ kí èmi àti yín, ẹ jẹ́ ká jọ lọ fídíò tí a mú wá fún wa lọ́jọ́. Ẹ̀yin alára wa bọ̀rẹ̀ tímọ́tímọ́ bá kú iye kan kàtàkàtà ní ìsìnkú ẹ̀. Ẹlẹ́nu rúrùn ló sì làmù ìyá rẹ̀. Ó ń kùn lọ́mọ ká jẹun lọ́mọwọ́ rẹ̀ pọ́nlá. Olóòlù eégún Ìbàdàn ni. Ìdán pọ̀nrí tí a fi ilẹ̀ fún àánú. Ó sì jọ á lójú tayọ kà á sí nǹkan. Kò wá sí nínú àṣẹ nìkan láti lé Odídẹrẹ́ láti wá mọ̀ pé ẹ̀yin táwa bá ṣe lókè Olúyọ̀lé. Ẹ̀yin ló yẹ kó jẹ́ ní tí ọmọ wa fún ẹ lẹ́fọ̀rí ń bẹ̀ wọn. Ẹ dákun o, ẹ má sùn lùkànlú, ẹ má sùn lẹ́kànlé. Òdi Olúyọ̀lé dúró tiẹ̀ lọ́tọ̀ kọ̀ wá láì fi ẹnìkan. Bẹ́ẹ̀ bá jogún ẹ̀sìn àjòjì tẹ́ ẹ gbé kárí kankan tẹ́ ń wà lé èèyàn yín lọ́rùn bí ẹ ti ń láǹfààní àti wà lé ẹ lọ́rùn. Ẹ má gbèrú ẹ lóde Olúyọ̀lé. Ó ti yé yín. Olóòlù eégún bàbá ti a ní lóde Ìbàdàn. Ó sì jọ á lójú tayọ kà á sí nǹkan. Wọ́n máa lè yàn ní ọ̀fọ̀ owó sì júwèé lé bàbá tó bí lọ́mọ. Olóòlù eégún tán bàbá ti a ní. Èyí táwọn ó sì máa bọ tá a máa sìnú. Tó fi mọ́ láàlú ògiri òkò. Bọ́ra tí jẹ́ látọ̀ pa Ògúnláká yóò sì mọ́lẹ̀ ẹ̀jẹ̀gbọ́n olúrin kókó odò tí rú mìnìmìnì àti gbogbo àwọn òòṣà ńláńlá tó kù Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun lóde Ìrìnàjò. Wọ́n pé ọmọ olówó jogún owó wọn ṣe é fọlá yan ìran aláṣọ jogún aṣọ wọn fi sẹ́pà táǹkù. Èyí táwa jogún náà ti ẹ̀ níyà nínú ó sì tó ọjọ́ alójú. Ẹ bá gbàǹtẹ̀ gbà ẹ mọ bí ẹ mọ ti mọ lọ rè mọ fi kàn wọ́n pa o. Ìsòdì Olúyọ̀lé ẹ mọ gbèrú rẹ̀ bàbá lókè Ìbàdàn bẹ́ẹ̀ lọ. Ẹ̀sọ́ gbólóòlù kọ́ lọ yíwà rẹ̀ padà. Ẹ̀sọ́ gbólóòlù kọ́ lọ yí àṣà rẹ̀ padà. Ẹ má dá wọn lóhùn. Mo ní nìbàdàn nígbà olóòlù tí ọba fẹ́ rí obìnrin kò yẹ kó máa jáde mọ́ nísìnyí. Sáwá ṣàṣà mo tó sọ. Bó lè yín ó ṣe sọ pé yẹn ń sọdún kan. Àwọn obìnrin ni a máa jó tí a máa sọ̀dí. Kéèyàn wá ní afẹ́jẹ́ kí culture wa èèbó kó wá wò. Àwọn èèbó tí ọ̀wọ̀ obìnrin wà nù wọn. Kó wá di pé eégún kan wà tó lóun ọ̀bẹ róbìn. Ẹ̀yin ìyá wa eégún lọ́wọ́ àwọn eégún kan wà ní aláwọ̀ ọ̀bẹ rí yín. Ẹ̀yin lẹ́sìn bí a. Bóòlù ṣẹ́gun ọ̀hún ọ̀yẹ kó sì máa wà. Ẹ kú dédé àsìkò yẹn alára wa. Wálé Aburú náà kúrò kọ. Mo wá láti wá béèrè fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn lé Odídẹrẹ́ fún àwọn ọ̀rọ̀ kan tó tẹnu ẹ tí ẹ níyàn jáde ságun ọ̀dọ̀ àwọn bàbá àti Alóde Olúyọ̀lé.
torí pé ìdálù ìṣèlú eégún ní gbowó òde Òṣogbo atọ́kùn ní í ṣe ìgbà tí bò mí. Irú èmi ní ìsìn ọmọ èṣù ni mí, ọwọ́ èṣù wọn ti tọrọ mi, èṣù wálé aburú náà kù mọ́ jẹ́. Bó ló ti á ṣe é ṣe fún ẹnìkan láti wá mú nǹkan kan wá ńlá náà ti kàn ń pa ọwọ́ á máa wà lé lọ́rùn pé kí èmi ó fi láàlú ògiri òkú bàbá tèmi lẹ̀ kí n fi èṣù lẹ̀ kí n tẹ̀lé Jésù. Bó ló ṣe é ṣe fẹ́nìkan láti mú nǹkan kan wá ńlá náà ti kàn ń pa. Wọ́n sọ nú ẹ̀sìn tí yín tẹ̀ ń sìn kan pé ẹ má bú ẹ̀sìn wọn o kí wọ́n má bàa bú ẹ̀sìn yín ni o. Adarí yín sọ lẹ́yìn bá a máa kàwé tẹ́ ẹ gbé dání. Bó ló ṣe é ṣe fẹ́nikẹ́ni láti mú nǹkan kan wá ńlá náà ti kàn ń pa. Ó ń kálukú lóní tó gbé dání tó sì gbàgbọ́ nú ẹ̀ tí sì ń jẹ́ bí iná tí ń ràn bí òrùn. Ọmọ èṣù lé ní ọwọ́ èṣù wọn ti tọrọ mi. Ó wá ṣe é ṣe fẹ́nìkan láti wá gbé nǹkan kan wá ẹ̀sìn kan àjòjì òkè ọ̀hún. Ó wá máa lò ńlá náà ti kàn ń pa pé kí èmi ó fi láàlú ògiri òkú bàbá tèmi ilẹ̀ ìbora ti jẹ́ látọ̀pa kí n wá máa tẹ̀lé nǹkan mi kò lè ṣeé ṣe ní tí wọ́n fi ilẹ̀ fẹ́mi nu ni mo sì sìn tí kú ìpàdé mi dé. Ẹ á ń pé kan ọwọ́ náà kan ó ṣe kíní kan ẹ̀yin lẹ dáná mọ̀ ẹ̀yin lẹ màlúùjẹ́ náà àwọn ọmọ kankan nú ẹ̀ èyí tí wọ́n fi ilẹ̀ fún wa táwọn pọ̀nrí wa fi ilẹ̀ fún wa iṣẹ́ oríra là ń ṣe ọ̀nà òsáyà wa là ń tọ̀ àtọ̀nà títí adédùn òṣòrogi o èyí tí wọ́n fi ilẹ̀ fún wa là ń ṣe iná láàsì ṣe táwa náà ó fi lọ́mọ lọ èṣù yìí ni wọ́n gbé lẹ̀ fún ọmọ mi àwọn náà sì gbọ́dọ̀ máa bọ́ ó ti dandan. Fún díẹ̀ yìí sí ẹ̀sìn rẹ tí wọ́n fún ọ àbí tó rè mú wá bí orí ó ti mú wá káwa náà ó ṣe tíá kò rújú ẹni láti ṣe fọ́nrán Nàìjíríà bẹ́ẹ̀ torí pé n tó pọn dandan ni ẹ má bú ẹ̀sìn wọn kí wọ́n má bù sí yín ẹ dúró lórí ọwọ́ ara ti yín káwọn náà dúró lórí ọwọ́ ara tiẹ̀ ń bẹ́ nù ìwé yín tẹ́ gbé dání tẹ́ǹkà ń ṣe jẹ́nu o kẹ́nìkan kan kọ́ yé máa lo ìlànà kàn ń pa pé kan ọ̀làjú ni wọ́n sì ṣe ń bọ̀ nǹkan kan sẹ́ẹ̀ lè sọ fún ẹ lóde Ìjẹ̀bú pé kí wọ́n mọ̀ bàgẹ́ mọ́ tí a wá ṣe é ṣe kọ́ yàtọ̀ lóde Ìbàdàn. Olóòlù àti gbogbo àwọn òòṣà ńláńlá tó kù òòṣà tán pọ̀nrí ba àwọn pọ̀nrí tí a ti ń fi ilẹ̀ fún wa pé ká máa pọ̀ dùn ipa abẹ́rẹ́ sì lókun tọ̀ yín tí ń fi ilẹ̀ fún àánú àmọ́ nǹkan mi irú èmi ní ìsìn tọ́jọ́ pé egun wọn ń gbé ńlé wa ògùn wọn ń bọ́ lọ́ọ̀dẹ̀ wa a sì tún máa bùsùn náà ẹ wá pé kí n fèsù lẹ̀ ọwọ́ ẹni tí wọ́n ti tọrọ tèmi nígbà ojú ń pẹ́ kó táwọn òdìrè bára ọmọ mọ́kànlá ìyá mi bí obìnrin gbogbo wọn èmi nìkan lọ́kùnrin inú wọn wọ́n wá lọ bá Láròyé àrògbó pé àwọn nílò àrólé ó sì fọmọ tán lọ́rẹ kí n wá bá ń sọ fún mi pé ẹ̀sìn kan dé o látòdì ọ̀hún o wọ́n ní ẹni tí ọba sìn ọ́ wọ̀ náà o kìíní kan wọ́n fẹ́ wọ̀ náà pẹ̀lú Láròyé àrògbó bàbá mi tó bá jẹ́ pé n tẹ́ fẹ́ wí nù. pé bí ẹ ṣe ń wo fídíò yìí mo lérò pé ẹ ń rí àwọn ẹ̀kọ́ kan èyí tí ó ṣe yín láǹfààní nítorí pé ilé ayé ó kún fún ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ ohun òye Yorùbá sì níbi tí èèyàn bá rìn dé ibẹ̀ náà ni èèyàn ó rí mọ́ bẹ́ẹ̀ sì ni tí a bá ń wá ẹni tó jẹ bàbá wa lówó lọ àwa náà padà pàdé ẹni tí bàbá wa náà tí ó jẹ lówó lọ́nà ló fi jẹ́ pé gbogbo ohun tá a bá ń ṣe ká ṣọ́ra ṣe torí pé ilẹ̀ ń yọ̀ tá a bá wá ṣọ́ra sí tára ti pé gbogbo ohun tá a bá ṣe yìí yóò padà wá dìtàn tó bá dọ̀la èmi àti ẹ lápadà wá dìtàn tó bá dọ̀la ohun tá a bá ṣiṣẹ́ sílẹ̀ òun náà ni wọ́n máa ròyìn nípa yóò máa sọ pé àṣesílẹ̀ òun náà ni àbọ̀ wa bá ló fi jẹ́ pé ká gbé ayé ká ṣe rere ó dá lọ́pọ̀lọpọ̀ nítorí pé oore a máa gbé èèyàn ìkà náà a sì máa gbé èèyàn ẹ̀rí fídíò tèmi àti ìjọ ń wò yìí ó dàbí ọmọ tó ra mọ́tò tó fi gbá yẹ àtẹlẹ tó ra mọ́tò fún yẹ àdúrà kan náà òun náà ni wọ́n jọ ṣe fún mi pé ọmọ ṣerú ẹ̀ fún àwọn náà bí ó ṣe rí nìyẹn pé nǹkan tá a bá ń ṣe kánà ti pé ká ṣe dáadáa mo rò pé wọn bá díẹ̀ tẹ́tí wò nínú fídíò yìí èmi àti yín ti jọ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ níbẹ̀ àmọ́ ìparí fídíò yìí ni ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀kọ́ ń bẹ nílé ayé fún èmi àti ẹ láti kọ́ ẹ ṣáà wá nǹkan fìdílé ẹ jẹ́ á tún padà lọ wo ìparí fídíò yìí mo wá gbàgbé o má jẹ́ ìwọ nìkan ló jàǹfààní kinní yìí ìwọ náà share fún ẹbí ará ọ̀rẹ́ kí àwọn náà lè rí ẹ̀kọ́ tí wọ́n náà kọ́ nínú fídíò tá a mú wá fún wa yìí torí pé lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ a sì máa fi ìdí òdodo àti òdí òtítọ́
a mọ̀ fi múlẹ̀. Àwọn fídíò tá a sì mú wá yìí à ń rí pé fídíò tó jẹ́ wípé ó dúró lórí òtítọ́ àti òdodo fún ìran ọmọ aládé ni. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ẹ já padà ká lọ wo apá eléyìí tó gbẹ̀yìn. Your 36. You see it very well. Don't let anybody deceive you. Ẹni tí ń condemn ohun tí ń bẹ lọ́wọ́ rẹ tó dá yẹn, n tó nínú ilé ó burú ju tí wọ́n ní lọ́wọ́ yẹn lọ. Torí pé wọ́n gbé síta ló jẹ́ ó máa condemn ẹ̀. Ẹ rí i pé àwọn òyìnbó wọ́n ṣe òòṣà ju àwa dúdú lọ. Ṣùgbọ́n nígbà tán dé ń jò ní ìkíni wọ́n ṣe, wọ́n condemn gbogbo àwọn nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ń lò tó jẹ́ ìwúlò. Wọ́n condemn, wọ́n sọ ewé di ẹbọ fún wa. Gbogbo ẹni tó bá ti ń jáwé bá ti ń wá gbò, à ń pè lẹ́lẹ́bọ. À ní oníṣègùn ni kò mọ̀ níwájú Ọlọ́run. So ẹni tí bá ti ń já ẹni tọ́lọ́run bá dá ọmọ kò mọ̀ níwájú Ọlọ́run. So ẹni tí bá ti ń lo egbò tí Ọlọ́run ọba dá fún wa ká máa fi ṣèwòsàn ara kò mọ̀ níwájú Ọlọ́run. Nígbà tí wọ́n gbé ìyìn rere dé, àwọn tí wọ́n wá gbé ẹ̀sìn fún wa, àwọn mùsùlùmí náà dé, àwọn kan tọ́jà lákatakítí, àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní condemn pé ẹ̀ bá ti ń gún ọṣẹ. We have our traditional way of making soap. We have our own traditional way of making soap. Ọṣẹ dúdú láì pọ̀ nǹkan kan mọ́. It's an herbal medicine. Very hygienic medicine. It's an herbal medicine. Ọṣẹ dúdú láì mix nǹkan kan. Mama ti mix nǹkan kan mọ́. Ká tó wá sọ pé tó bá fẹ́ lò fún kòkòrò, ó ní tó máa mix mọ́. Tó bá fẹ́ lò fún nárun, ó ní tó máa mix mọ́. Tó bá fẹ́ lò fún kí pa òtà ọmọ ká ọ, ó ní tó máa mix mọ́. Èmi ò kì í tàyàn, ṣùgbọ́n o ò lè tàn mí kí n gbà fún ẹ. O ò lè tàn mí. Tó bá ń tàn mí, màá máa yín mú sí ẹni. Because mi ò ń ṣe ẹni téèyàn lè tàn. Nígbà táwọn kan wá dé tí wọ́n condemn gbogbo àwọn nǹkan yìí, ṣé gbogbo tí wọ́n condemn lọ́wọ́ àwọn bàbá yìí, ṣé náà ni ọ̀dà? Ewé kódà, egbò kódà, ọṣẹ lílò kódà. Àwọn dẹ̀ ń fi machine ṣe ọṣẹ lọ́ọ̀tì, wọ́n fi machine ṣe ọṣẹ sódà, wọ́n fi chemicals po ọṣẹ papọ̀ fún wa, wọ́n ní ìyẹn ni ká máa lò. Ọṣẹ dúdú tiwa kódà. So ẹni tá bá ti bá ọṣẹ dúdú lọ́wọ́ ẹ̀ ẹlẹ́bọ ni. Ẹni tá bá ti bá ọṣẹ dúdú lọ́wọ́ ẹ̀ olóògùn ni. Whereas ọṣẹ dúdú yẹn gan ó dáa ju ká lu ọṣẹ chemical lọ. Ká máa fi ọṣẹ dúdú wẹ̀, wàláì ó dáa ju ọṣẹ chemical. Ẹni tó bá ń fi ọṣẹ dúdú wẹ̀ dáadáa, rándanrandan ọ̀rọ̀ àṣìṣọ́ ọ̀rọ̀ ni pé tí ìbá ti ń lọ ọṣẹ dúdú yóò tètè léwu lórí, ó tètè fẹ́ léwu lórí ni. Ọ ń bímọ lóòjọ́ tí ń léwu lórí. Ọṣẹ kẹ́míkà tá ń lò yẹn, ọṣẹ kẹ́míkà tí ń ba nǹkan jẹ́, tí ń ba àwọ̀ ara jẹ́, tí ń ba nǹkan jẹ́ lára. Tó bá lọ ọṣẹ kẹ́míkà tó bá dán lénìí, ara ẹ̀ ń padà máa rí sáfùsàfù because kẹ́míkà ni wọ́n fi pò. Ọṣẹ dúdú tó jẹ́ natural herbs, ìyẹn ni wọ́n condemn. So àwa ti rí pé ẹni tá a bá ti bá ọṣẹ dúdú lọ́wọ́ ẹ̀, a máa wá wò gẹ́gẹ́ bí ẹni tí ọmọ tó ń ṣe. Ìtọ́jẹ́ kí n jáde ṣe fídíò yìí, ó ti tó bí ọlọ́jọ́ mélòó kan mo rí pé ọ̀rọ̀ kan ń jẹ lórí social media. TikTok ni, Facebook ni, táwọn kan sọ pé jálàbí ọ̀dà, jálàbí ẹ bá ń jẹ jálàbí kò yẹ lẹ́bọ ni, àyàwó àlùkàwò lọ sọ pé ká ṣe jálàbí. Ẹ sọ fún ẹni tí ń ṣe tó sọ pé jálàbí yẹn ọ̀dà, ẹ sọ fún un pé kì í ṣẹni re, ìkà ni, kì í ṣèyàn dáadáa. Ìwọ tó condemn jálàbí, ìwọ ń kó yàn lọ sí Mẹ́kà, òun kó yàn lọ sí Hajj. Ṣé gbogbo wa láṣẹ ní láńsẹ̀nsì àti kó yàn lọ sí Umura? Sí gbogbo wa la ṣe máa ń láńsẹ̀nsì ẹ̀ lọ́wọ́? Ṣé gbogbo wa la ṣe máa ń láńsẹ̀nsì àti kó yàn lọ sí Mẹ́kà? Ìwọ ti rọ́nà àbáyọ láti máa jẹun, òkèlè rẹ ti ń pọ́n. Ṣé iye tí wọ́n ń gbé èrò Mẹ́kà ni wọ́n ń gbà lọ́wọ́ wọn? Ṣé iye tí wọ́n ń gbèrò Umura? Arákùnrin tó sọ pé jálàbí ọ̀dà tí ń condemn jálàbí pé ayé àlùkùránì tó bá sọ pé ká máa ti jálàbí ẹmu jáde. Èmi náà wá fẹ́ sọ fún ọ pé ayé àlùkùránì tó sọ pé tó bá ti fẹ́ kòyàn lọ Umura o, máa gbowó lọ́wọ́ wọn, máa fi wọ́n ṣe jẹun ibi tí wọ́n ti ń jẹ nìyẹn. Òun kòyàn lọ sí ájì, òun kòyàn lọ sí Umura, ọ̀dẹ̀ ń gbowó lọ́wọ́ wọn. Ṣé iye owó pléènì ló ń gbà lọ́wọ́ wọn? Ṣé iye owó tíkẹ́ẹ̀tì ló ń gbà lọ́wọ́ wọn tí wọ́n bá fẹ́ ṣe tọ́lọ́hun? Ṣé ẹ mọ̀ pé Umura àti ájì tọ́lọ́hun lálábẹ́ lọ ṣe? So definitely ẹni tó bá fẹ́ kòyàn lọ, ó yẹ kó náà fi ṣe tọ́lọ́hun pé gbogbo tí bá ṣe wà láti mọ́ bá ṣe o, kọ́lọ́hun ọba kò fi san mẹ́lẹ́sàn rẹ o. Tó bá dé àlìkíámà kọ́ lọ́ máa gba àlìjánnà.
ìwọ fi Ọlọ́run búra pé o ò fi owó kún o tiẹ̀ kò tiẹ̀ possible tìjára ló ń ṣe okòwò ló ń ṣe òun fún àwọn èèyàn àwọn tó ń fún ní ambassador ó ti lórí ibi tó gbé wọn sí ó ti ní percent ó ti ní iye lórí iye èèyàn tán bá mú wá ó ti ní tí wàá máa fún wọn láwọn tó fún ambassador lórí iye èèyàn tó bá mú wá ní percent tí wàá máa fún wọn ó ti ní iye tẹ́jọ́ agree sí lórí iye èèyàn tó bá wá látọ̀dọ̀ wọn báwọn tí wọ́n fún yàn ní ambassador ṣe ń ṣe nìyẹn kí nìyẹn ǹjẹ́ ànábì gbowó lọ́wọ́ àwọn èèyàn láti kó yàn lọ sí ájì. ọmọ àkànbí tu yín náà ni o ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ àlè lẹ́yìn ànábì tẹ́ ẹ pera yín lọ́mọ ọkọ ẹ̀yin ọmọ tó kó wá balẹ̀ jẹ́ nínú Islam tẹ́ ẹ pera yín lọ́rìjínà ẹni tó ń ṣe Islam. mo ṣàlàyé fóníkálùkù pé kẹ́ jẹ́ kí peace reign ká jẹ́ kí a fi ìfẹ́ lò gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí ní bú mi lórí pé mo ní kẹ́ ẹ fi àwọn ọlọ́ṣun lẹ̀ ẹ fa àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ẹ fi àwọn kìrìsìtẹ́nì lẹ̀ àwọn wáàsí ń bẹ tá a lè ṣe tó jẹ́ wípé a ní bú ẹlẹ́sìn kankan kí ni ìṣòro wa ní Nàìjíríà ń bí báyìí tó jẹ́ pé ẹ̀sìn mẹ́ta péré ló wà láàlẹ́ gbénu yàrá kan náà láàlẹ́ jọ fìfẹ́ lò tó dẹ̀ jẹ́ pé ní Nàìjíríà yìí even ní ibòmíì ní gbogbo the whole world a ní more than 380 religion àwọn tí ń bọ màálù ń bẹ o àwọn tí ń bọ àgbàlagbà ń bẹ o ẹ wá já gbé yẹn pati àwa wá dúró tá à ń pe Islam is a religion of peace ẹ jájọ pera wa lẹ́nu one on one ọ̀nà wo ni Islam gba religion of peace ọ̀nà wo ló gbà jẹ́ religion of peace pẹ̀lú gbogbo eléyìí tẹ̀ ń ṣe ọ̀nà wo ló gbà jẹ́ religion of peace tẹ́ ẹ mú gbogbo ẹ̀ ní kólekóle ta ló bá ànábì gbé nínú yín ta ló bá àwọn sọ̀hábà gbé nínú yín ta ló mọ̀gbà tán kó Kùránì jọ ta ló mọ̀gbà tí wọ́n kó àdíìsì jọ wọ́n ní wọ́n pé lèmi àti ẹjọ́ gbọ́ o Málìkì Ánáfì Áńbàlí àti gbogbo àwọn tó kù pátápátá lákòóso irú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn èwo gan ló fojú rà ànábì nínú wọn ṣebí wọ́n ní wọ́n pé wọn náà lágbọ́ kí ló dé tá a wá ṣe sùúrù ká lu ọpọlọ orí wa dẹ́n ṣe tí wọ́n sọ fún wa ní pé ká máa lé àwọn kìrìsìtẹ́nì kiri ká máa lé àwọn oníṣẹ̀ṣe kiri tó dẹ̀ jẹ́ wípé nínú wa ìṣòro tó ń bẹ nínú Islam a lè wò ó tán tá yóò fi parẹ́ now ẹ jẹ́ fún yín ní sáǹpù kan ṣèbá nàbì sọ pé ká má parọ́ mọ́ yàn ká má ra àràbù ebú fún yàn àbí ṣebí Kùránì náà sọ pé ká má parọ́ mọ́ yàn káwádìí ohun gbogbo dájú inja akunfasikum bin naba infatabayanu káwádìí ẹ̀ dáadáa àbí wèrè àfáà tó jáde tó sọ wípé ẹni tó gbé igbá Ọ̀ṣun ó ti balẹ̀ ọba jẹ́ ó ti ba ọ̀nà jẹ́ ẹ bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ṣóun ló bá a sùn ìyẹn jẹ́ number one ẹlẹ́ẹ̀kejì a padà wá ṣe investigation yẹn a rí wípé n tí ò rí ní sọ ó dẹ̀ lóun jà fún ànábì nǹkan tí ò fojú ara rẹ̀ rí ni o òun ló ń sọ ó dẹ̀ lóun jà fún ànábì àṣé ọmọ kékeré ọmọ ọdún 9 lọmọ tán ni ó gbé nígbà tí ò rí gbé ni bàbá kan bá gbé ìyẹn kọ́ ni mo fẹ́ lò ìyẹn ò kàn mí bọ́ kí ni àáfàá yẹn rí tó fi jáde ṣé ó fẹ́ rárá bú ebu fún wọn nu sọmọ lẹ́yìn ànábì nù ni èyí òpònú tó ń sọ yìí pé ìtẹ́ ìkírun náà ti fi bo igbá ṣé ìtẹ́ tí wọ́n ṣe ó jẹ́ tẹ́tà ànábì ń lò àbí ìtẹ́ yẹn wà fún mùsùlùmí nìkan aláǹṣe ara wa ẹ wá o gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi tẹ́ ni wọ́n ti gbé owó fún mi ni tẹ́ ni ọlọ́bẹ̀ ẹyọ ni mí Islam ọlọ́bẹ̀ ẹyọ ni Islam ti tán tipẹ́tipẹ́ tẹ́ bá fẹ́ gbọ́ torí ara yín wèrè everybody yà bẹ́ẹ̀ lèmi ọmọ àkànbí tún sọ tẹ́ bá kọ́ bọ̀ mí lẹ́nu máa gé yín jẹ máa gé ẹni wù ẹ̀jẹ̀ lára yín wèrè ní everybody Islam lẹ́yìn ń ṣe owó tí wọ́n ń sẹ́ndì sí yín ní Saudi owó kíni ẹ̀ẹ̀kejì kíni nǹkan tẹ́ ń fowó yẹn ṣe ìyẹn jẹ́ part 1 ẹlẹ́ẹ̀kejì ṣèbí nínú yín mo sọ fún yín mo lè downgrade anabi Muhammad ẹ ń pariwo ẹlẹ́ downgrade anabi lórí ọ̀rọ̀ huzbiyedi ya Rasulullah ẹlẹ́ downgrade ẹ̀ kì í ṣe nínú yín ló gbé fatiwa wípé anabi jẹ gbèsè kú ni àbí ṣebí nínú yín náà ni ẹ̀yin sọ pé ilẹ̀ mọ̀ ṣe nísìn ń táwọn bàbá wa ń ṣe sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ọ̀dà but ayé táwọn bàbá wa live nígbà yẹn ayé àlùbáríkà mọ̀ ni eku ń ké bí eku
ẹyẹ ń ké bí ẹyẹ, èèyàn ń fọhùn bí èèyàn láyé ìgbà yẹn ń gbà tẹ̀yìn ọmọ àlè yìí ò tí ì dé. ẹ̀yin ọmọ àlè yìí dé tán, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ṣe, tẹ́ ẹ mọ̀ náhàwù, tẹ́ ẹ mọ̀ sọ́rfù, tẹ́ ẹ mọ̀ bàlágà, tẹ́ ẹ mọ̀ mọ́ntìkì, tẹ́ ẹ mọ̀ àrùdù, tẹ́ ẹ mọ̀ gbogbo ẹ̀. ńgbà tẹ́ ẹ dé tẹ́ ẹ rí báyé ṣe ń bàjẹ́, kò sí ìfẹ́ mọ́, kò sí humanity mọ́, kò sí peace mọ́, ẹ rí polóríire ní ẹ rí ẹ̀yin lẹ́ mọ̀ gbogbo ẹ̀. kẹ́ ẹ tó dé àwọn bàbá yẹn gbogbo wọn bá ṣe ń ṣe papọ̀, ìdùnnú àtayọ̀ wà. ńgbà tẹ́ ẹ dé ẹ wò káàkiri, ẹ mú gbogbo ẹ̀ kólekóle. ṣèbí nínú yín mo sọ fún yín, mo lẹ́ downgrade ànábì, ẹ lẹ́ downgrade ànábì. ẹ̀yin ń sọ pé bàbá àtìyá ànábì ó wà nínú iná. ṣe èmi ò gbọ́ yẹn, mo dẹ̀ fẹ́ wọnú Islam. ìwà gbọ́ pé ni tí mo fẹ́ tẹ̀lé tí mo ṣe sallallahu alaihi wasallam fún bàbá tó bí inú iná, ìyá tó bí inú iná, yín sì wá. tí ì bá ṣe pé wọ́n ti bí mi sínú ẹ̀, àní ẹ má jẹ́ ń pè yín lópònú sáà. ṣèbí nínú yín náà ni lẹ́dúró ní dúró wípé ẹ̀dẹ̀lẹ́ downgrade ànábì. ẹni ẹlẹ́ ànábì fẹ́ ìyá ńlá wa Aisha lọ́mọ ọdún mẹ́fà. ẹ lọ lè wo 1 2 3 4 5 6 ọdún mẹ́fà. ẹni lẹ́yìn ọdún mẹ́fà yẹn ó wá wọlé tọ̀ lẹ́yìn ọdún mẹ́sàn-án. ta ní gbọ́rú eléyìí sétí? ọmọ àlè ní gbogbo yín tẹ́ ẹ bá lè fi ọmọ yín kalẹ̀. èmi tiẹ̀ fẹ́ fẹ́yàwó, mo dẹ̀ nínú àwọn ọmọ yín tó máa jẹ́ bí ọmọ ọdún mẹ́fà tí ẹ wàá fòfin sí fún mi tó bá dẹ̀yìn ọdún mẹ́sàn-án ní tó wọlé tọ̀. gbogbo èyí tí ò bá lè ṣe bẹ́ẹ̀ nínú yín, ọmọ àlè ní yín, adáyérú ní yín, politics lẹ́ ń ṣe, ẹ̀ ṣe ẹ̀sìn. bẹ́ẹ̀ ni politics lẹ́ ń ṣe, ẹ̀ ṣe ẹ̀sìn. so tẹ́ bá ń ṣe politics yín, ẹ pa àwọn oníṣẹ̀ṣe tì, ẹ fi wọn lẹ̀ jẹ́ ká máa ṣe ilé ayé wọn kálàáfíà lè wà. ẹ pa àwọn Christianity, ẹ wá jẹ́ káwa ara wa ká fèsì ara wa, káwa tú àṣírí ara wa. mo ń bọ̀ ní mi ò tí ì dé ọmọ àkànbí tù, mo ń bọ̀ ní mi ò tí ì dé. ẹ fà àwọn oníṣẹ̀ṣe sílẹ̀, ẹ má rí tiwọn wí. ẹ dúró náà, ṣé ẹ lọ́pọlọ ni? ẹ ń pè yàn kan wípé kó kúrò nínú yà, inú ìbànújẹ́ ló wà. ẹ ń pè wá sọ́dọ̀ yín, ó tún wá dọ́dọ̀ yín tán, ó wá bá òfò, àdánù, ìbànújẹ́, ìpayín kékeré ó bá lọ́dọ̀ yín. Is that not from fry pan to fire? ẹ pè yàn kó máa bọ̀ nínú ẹ̀sìn ọ̀la, nínú ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀yin náà níwàkiwà wà lọ́wọ́ ẹ̀. àwa sọ fún wa ká pé bíríkótó, ká bá ìbànújẹ́ tí ń bẹ nínú ẹ̀sìn yín ká bá wí náà ká tó polongo ẹ̀sìn. ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀sìn kan lẹ̀sìn ọ̀la, ẹ̀sìn lẹ̀sìn ọ̀la. ṣé tó ẹ̀sìn Islam bá jẹ́ ẹ̀sìn ọ̀la, ṣẹ́yìn tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́ ni ọ̀la níyìn, ṣẹ́ ni ọ̀la níyìn. là ń bá orí èèyàn, apá èèyàn, ṣẹ́ ni ọ̀la níyìn. àwọn tẹ́ fi joyè nínú mọ́ṣáláṣí, ṣé kò sọ́mù tí ń bẹ? ṣé Kùránì ni a ṣe? ṣé kò ní sọ oníṣẹ̀ṣe ń bẹ? ṣáà kí ń jọ tọrọ jẹ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe? ṣáwọn Kìrìsìtẹ́nì ṣáà kí ń lọ bá wọn? gbogbo àwọn tẹ̀yàn lólóyè inú mọ́ṣáláṣí, ẹ má jẹ́ ń tú àṣírí tí ń bẹ lọ́wọ́ mi, ẹ má jẹ́ ń tú àṣírí tí ń bẹ lọ́wọ́ mi. ẹ ṣáà fà àwọn oníṣẹ̀ṣe sílẹ̀, ẹ fà àwọn Kìrìsìtẹ́nì lẹ̀, ẹ jẹ́ ká jọ fèsì ara wa. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ọmọ àlè everybody lọ́dọ̀ Ànábì wa Muhammad. àti láti jọ wò yìí, ẹ rí wípé ẹ̀kọ́ ńlá ń bẹ tí èmi àti ẹ tá a gbọ́dọ̀ kọ́ nínú fídíò tá a jọ wò tán yìí. ìwọ tó bá jẹ́ pé lóòótọ́ fídíò yìí bá kọ́ ẹ ní ẹ̀kọ́ tàbó ní àmọ̀ràn tàbó ní àfikún, alẹ́kẹ́ bá wa fi sí abẹ́ àríwísí ilé tí a mọ̀ sí comment section. lẹ́yìn náà kó tó di pé a mọ̀ lẹ́yìn àgbẹ̀ kílẹ̀ kan sí orúkọ mi Ọmọbùrẹ̀wò Ayékòótọ́ náà ni èmi ń jẹ́. ẹ ń gbàgbé láti bá wa like, láti bá wa share, láti bá wa pín ètò yìí kárí, kó kárí ilé kó kárí. ẹ má sì gbàgbé láti subscribe sí orí YouTube channel wa. bẹ́ẹ̀ sì ni ẹ má gbàgbé láti tẹ notification bell kí ẹ lè máa rí àwọn ètò wa bí a bá ṣe mọ́ wá fún yín ní ọlọ́kanjọ́. tí ìgbà míì tí èmi àti yín láti jọba pàdé lórí àkànṣe tó wà bákan náà, kí la rí gbọ́, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn. ó dìgbà kan náà kí èmi àti yín kájọ fèrè pàdé láyọ̀, òun náà làwọn pàdé. ó dàbọ̀.